Ifá ò lè mú Aastor Ghandi láti jọba o, ọ̀rọ̀ ẹnu lásán ló mú wọn o. Àwọn oníṣẹ̀ṣe ti takora wọn, wọ́n ti sọ̀rọ̀ lórí bí ọ̀rọ̀ Aastor Ghandi ṣe rí, ìyẹn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí àwọn kóòtù lé kúrò lórí àlééfà. Wọ́n ní kò sẹ́ni tí Ifá ò lè mú o, kódà wọ́n ní bí Ifá bá múyàn bó bá jẹ́ pé pásítọ̀ ni àbí ìmáàmù, bó bá tiẹ̀ ti jẹ́ pé ó ṣetán láti bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe wípé ó di dandan kí ìlú kó tùbà kó tùṣẹ. Àwọn oníṣẹ̀ṣe wá takora wọn, wọ́n takora wọn lórí ọ̀rọ̀ bí pásítọ̀ tàbí ìmáàmù bá fẹ́ jọba, wípé bó bá ṣetán láti bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe. Àwọn kan tiẹ̀ sọ pé rárá o, tó bá mú pásítọ̀ tàbí ìmáàmù láti wá jọba, wọ́n ní nǹkan á bàjẹ́, wọ́n ní ìlú lè má tùbà, ìlú lè má tùṣẹ. Ẹ ní láti gbọ́ fọ́nrán yìí, mo fẹ́ kẹ́ gbọ́ ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Aastor Ghandi. Bóyá Aastor Ghandi lè jọba bí Ifá bá mú, àbí bí Ifá bá mú ṣó ṣetán láti bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe. Welcome to CrossBlogs X TV. Remember to like, share and follow us. Aastor Ghandi ò kì í ṣọmọ kékeré. Ìgbà táwọn náà gẹ́gẹ́ bí wọ́n bẹ́ẹ̀ ti mọ̀ pé wọ́n jẹ́ olórí ìjọ Redeem tí wọ́n dẹ̀ pàpà sọ pé àwọn ṣetán láti jọba. Wọn kì í ṣọmọ kékeré, wọ́n mọ gbogbo ìgbésẹ̀. So ó ní láti jẹ́ wípé àwọn gan wọ́n ti mọ̀ nípa bí Ifá ṣe ń ṣiṣẹ́. Yàtọ̀ sí pé wọ́n jẹ́ pásítọ̀, àwọn onífá kan tiẹ̀ tún sọ pé tí ó bá ti rí báyẹn o, wọ́n lè kò ń ṣe dandan pé wọ́n fi iṣẹ́ pásítọ̀ lẹ̀, ṣùgbọ́n wọ́n lè bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe, wọ́n ní láti bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe kí ìlú lè tùbà, kí ìlú lè tùṣẹ. Èèyàn máa rò pé báwo ni pásítọ̀ ṣe wá fẹ́ combine nǹkan méjì pọ̀? Is a pastor is also a king. So ó máa conflict máa wà, conflict of religion, because àwọn kan wà tí ìjọ Christianity ò gbà, tí religion Christianity ò gbà, tó dẹ̀ jẹ́ pé ìjọ Redeem fúnra wọn ò gbà. So báwo náà ṣe fẹ́ ṣe? Ṣé wọ́n máa fi ìjọ Redeem lẹ̀ pátápátá ni tí wọ́n máa jẹ ọba, àbí tí wọ́n bá jọba wọ́n sì máa ṣiṣẹ́ pásítọ̀? Tí wọ́n bá dẹ̀ jẹ́ pásítọ̀, àwọn belief system kan wà tó yẹ pé ti ní pé Jésù Kristi lòun máa tẹ̀lé dópin. Ṣé ó bá máa di pé Olúwa fẹ́ fi Jésù Kristi lẹ̀, àbí òun ò ní mú nǹkan kan mọ́ Jésù Kristi? Abájọ tí àwọn èèyàn ṣe máa ń sọ pé ìgbàgbọ́ ò ní ká má ṣòro. Bóyá èyí ló fà á tó fi jẹ́ pé Aastor Ghandi gbàgbọ́ pé àwọn lè jọba. Àmọ́ tó bá ti jẹ́ pé Ifá ló mú Aastor Ghandi pé kí ìlú lè tùbà kó lè tùṣẹ, báwo ni wọ́n ṣe fẹ́ ṣe? Ẹ gbọ́ ohun tí àwọn oníṣẹ̀ṣe yìí sọ. Kò sí wọn lè jọba láì ṣe ìṣẹ̀ṣe, láì ṣe ètùtù, ó máa nẹ̀yìn o. Ifá ò lè mú pásítọ̀ máa bá kọjá ní. Ifá ò lè mú, ọ̀rọ̀ ẹnu ló mú. Kí wọ́n tó dé ipò onírìn àjò tí wọ́n rìn o, kí wọ́n tó gbadélé wọn lórí o. Ọba kì í ṣe iyán, ọba kì í ṣe ẹ̀bà. Tó bá fi yẹn jẹ́ ó máa ṣe báṣubàṣu ni kò lè tú lára. Nígbà tó bá mú pásítọ̀ tí ò nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe, tẹ́ni kó wá dá sí ìṣẹ̀ṣe sórí, tó bá dé sórí tán ó máa ṣe báṣubàṣu ni o. Àwọn ọba tí wọ́n fi ṣerú ẹ̀ náà ṣì wà o, tó ń ṣe báṣubàṣu lọ́wọ́ o, tí wọ́n ń sọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe, tó dá sí ìṣẹ̀ṣe, tí wọ́n ń ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí, tójú wọn dẹ̀ sì máa rí nǹkan tẹ́nìkan ò rí. Èmi kan ti gbọ́ mo ti wò nù bí tó ń sọ sí. Ìjọ Redeem ni bàbá yẹn wà. Bàbá tó jó lórí ìjọ Redeem, ẹ̀rí kó bù ìṣẹ̀ṣe rí náà. Ṣé ẹ gbọ́ rí? Èmi máa ń program díẹ̀ mọ́ wò mí ò wò. Èmi ò gbọ́ lẹ́nu bàbá yẹn rí kó bukú kó bárùn. Kò ṣẹlẹ̀ rí o. Bàbá tí wọ́n sọ pé ó fẹ́ jọba yìí tó fẹ́ kó ń jọ Redeem yìí kì í ṣọmọ kékeré. Ṣé ẹ mọ̀? Kì í ṣọmọ kékeré o. Ó mọ bóun ṣe máa gbé gbèsè tó ń bá débẹ̀ torí kò ní fẹ́ dá fánù, kò ní fẹ́ ṣe ohun tí kò bá. Ọmọ ìlú yẹn ni ó mọ tí wọ́n fi ṣẹ̀dá ìlú yẹn, ó mọ bí wọ́n ṣe ń jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀. Ẹlẹ́gàá àti ìyàn ní kò lè lòdì sí ohun tó fẹ́ ṣe ń bẹ̀. Kò sí ẹnikẹ́ni tí Ifá ò lè mú nígbà tí òṣùwọ̀n ẹ̀ bá kún, tó bá yẹ pé Ifá ni wọ́n gbé kalẹ̀. Tí Ifá bá ti mọ̀ pé ẹni tó máa jẹ́ kí ìlú kó tùbà, kí ìlú kó tùṣẹ ni. Ṣùgbọ́n ẹ̀dá wa dá Ifá wá yàn án, ló fi jẹ́ pé ìwọ máa ń wà lórí ohunkóhun. Ǹjẹ́ ìwọ tó wá wà ń bẹ̀, ṣé ọba yẹn
ṣé ó lè gbọ́ ṣé ó lè tẹ̀lé tí Ifá bá yàn án tó yẹ pé ṣe Christianity ló ń sìn tẹ́lẹ̀ tó jẹ́ ọmọ ìdílé ọba tí Ifá bá ti yàn án wọ́n á ṣètò ọba fún un kó tó dórí àpèrè tó dórí àpèrè yẹn gbogbo àwọn nǹkan tó yẹ kó tẹ̀lé tó jẹ́ àwọn èèwọ̀ wọ́n á sọ fún un àìwá tẹ̀lé èèwọ̀ yẹn ló fi lè ba ìlú jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe ni wọ́n ṣe fún tó gbé sórí àpèrè o kó kọ̀rọ̀ ní àròjinlẹ̀ nítorí ẹ̀dá ò gbọ́dọ̀ sọ lẹ́nu nítorí àpòyà ṣùgbọ́n táwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ ó máa jẹ́ nǹkan tó máa ń mú ìpalára bá ìlú gangan tí ọba yẹn tó jẹ ọba sí ìyẹn láàrọ̀ wọn kí wọ́n ṣọ́ra pẹ̀lú ẹ̀ kó má jẹ́ kí ìlú ó bàjẹ́ kó má jẹ́ kí ìlú ó fọ́. ẹni tó bẹ́ẹ̀ lọ jọba yẹn náà kò ponú kò gọ̀ ṣáàgbọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ gbogbo àgbáyé lówó wa ẹ̀mú tó wà nù mí bọ́n bá sọ mi tó ń bá sọ lọ́hùn bó bá débẹ̀ o ṣé pásítọ̀ ló fẹ́ pòwọ́ pè bí awọ̀ pè bí a ṣe bó ṣe ń ṣe a dẹ̀ bó ṣe ń rí. Christianity àti ó ti wà ńlẹ̀ mùsùlùmí ó ti wà ńlẹ̀ tí wọ́n bá pè pẹ̀lú wọn wá nípa tiwọn dá wọn lóhùn tí ẹlẹ́sìn Christianity bá wá dá wọn lóhùn gbogbo ìrìn àjò tó wà fi jẹ ọba tó jẹ́ ti ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parẹ́ kókó ni pé kí wọ́n gbìyànjú kí wọ́n di ìṣẹ̀ṣe mú nítorí adé orí wọn ìṣẹ̀ṣe ni ìrùkẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe ni ọ̀pá tí wọ́n lè fi ní àṣẹ láti máa fi darí gbogbo ìlú tí ìlú tó lè fi tùbà tó lè fi túṣẹ́ ìṣẹ̀ṣe ni wọn ò gbọ́dọ̀ da ìṣẹ̀ṣe nù nítorí ìṣẹ̀ṣe gan ló gbé wọn sórí àpèrè yẹn. kí lè ròyìn lórí gbogbo ohun tí àwọn oníṣẹ̀ṣe sọ lórí ọ̀rọ̀ bí pásítọ̀ tàbí ìmáàmù bá jáde fún ipò ọba ní ilẹ̀ Yorùbá ṣé ẹ rò wípé ó yẹ kí pásítọ̀ jáde fún ipò ọba ní ilẹ̀ Yorùbá kí lè rò tiyín ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.